اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وسلم. آمين. Aki Ọlọ́run ọba tí ò ní tán. Allahu akbar. Kí á ti kẹ́ Ọlọ́run bá ọmọ bala ìlọrin anábọ̀. Sallallahu alayhi wa sallam. Ní àìnífà àsìkò ogun ọjọ́ ti lọ. Èmi sì kọ́ ni ayé fẹ́ gbọ́, èmi kọ́ ni wọ́n fẹ́ wò, èmi kàn sí sábà bí rírí àti wíwò ń bí ni. Mo bá jẹ́ sí pé èmi ni ayé ò ti túká tipẹ́ o. Allah. Mi ò lé ẹ́ńjìnì tó lè dá àwọn èèyàn yìí dúró. Ayyakumullah. Ẹ́ńjìnì tó dá gbogbo ayé dúró ni. Allahu akbar. Sulaimana bunu Faruku ya Wàhálà rẹ̀ ilahi pọ̀ sí sùúrù ọjọ́ ti lọ. fatawili murahu awili kamali biridwani wa afiati Sùúrù àfáà Allah. yìí. Sùúrù. Insha Allah. Òní ọjọ́ ńlá ni ọjọ́ tó dùn. Allah. Gbogbo ń tá a fẹ́ kó ṣe ló ṣe. Alhamdulillah. Gbogbo ayé pé arọ́kùnrin arúbìnrin arí ara kódà arí gbogbo nǹkan. Alhamdulillah. Àmọ́ bó ni ti dùn tó mo ti jòkó látẹ̀kàn yín táyé rò bí sèmi kọ́ ní sèmi. Allah. Ẹnìkan ló ra gbogbo ọjà yìí lẹ̀ yá mi kò sí láyé má lónìí. Allah. Bó mi ò bá ti rí lamana suratul ayat. لما نظرت شؤوني من بدايتها Agbára mi ò ká gbogbo tí ń ṣẹlẹ̀ yìí. لما نظرت شؤوني من بدايتها Ẹkún ti ń pa mí látàárọ̀ gbogbo ayé pé àwọn kò sí ìyá mi bí. لما نظرت شؤوني من بدايتها Bí ayé ó ti ṣe wàhálà tó. إلى نهايتها فالحمد لله إلى نهايتها فالحمد لله Àmọ́ mo dúpẹ́ fọlọ́n. لما نظرت شؤوني Bá ti fẹ́ kó ní orí ó ti rí bẹ́ẹ̀. من Àwọn wọlé بدايتها ayé tí ó rí ká àwọn náà ti rí ká lónìí ń bẹ̀. لما نظرت شؤوني من بدايتها Àmọ́ bí wọ́n bá wo tóbi tó ìyá kan ló sàbí. إلى نهايتها فالحمد لله إلى نهايتها فالحمد لله Gbogbo tí wọ́n rò bí ń sinmi látàárọ̀ kò rọrùn. Bó bá ti wá rí lónìí ta nínú rí ó dùn jù tó ju ìyá mi lọ. لما نظرت شؤوني من Ń بدايتها ṣe mòlúdì ó pé ọdún 15 lónìí. Ń máa ń sùn níjọ́ tí mo bá dájọ́ sọ́nà. Allah. Mi ò sùn lélẹ̀. لما نظرت شؤوني من بدايتها Ẹni tí ó pè mí tí ò ní máa lọ ó ti ṣe kò sí mà. لما نظرت Àfàṣe sùn máa wò mí شؤوني ní bí bá ti ń bọ̀ wí. Ó ti jáná sí láyé náà. Ayyakumullah. Àmọ́ kádàrá Ọlọ́run. Allah. Àmọ́ yàn gbọ́ ọ̀rọ̀ ó sì gbọ́ ọ̀rọ̀ rántí ẹ̀. Allah. Nínú tí bàbá bá fi bí Ọlọ́run gbogbo tí mo dà nígbà tí mo bá rántí bí ti ń bá bọ̀ òun ló mú mi lọ́lé kéwú lákọ̀ọ́kọ́ ní Darul Ulum tó ra sọ fún mi. Allah. Ó ní mo fọ́kọ́ kéwú mi ìfẹ́ kọ́ mọ̀ mi kó mọ̀ kéwú ní 1995 tí mo kọ́kọ́ wọ Daru. Ó ní bí yàn bá kú wọ́n lẹ́ni tó kéwú ní ó sì pẹ̀yàn wájú Ọlọ́run. Allah. Àṣebẹ̀ ni ó rí njọ́ náà lóòótọ́ njọ́ tó kú àwọn bàbá Ìmámù Gàmbàrí yìí mbẹ́mbẹ́. Àwọn arí pé àṣọ bíi màkà tó dà fa mo wá rántí ijọ́ tó wí bẹ́ẹ̀ láti bí n tó lé lọ́gbọ̀n ọdún. Allah. Àwa máa ka Kùránì jojoojúmọ́ rọ̀lẹ́ mo ní àṣẹ tí yá ìwú gbọ́mọ tó kéwú ní ó sì pẹ̀yàn àṣẹ mi náà ni. لما نظرت شؤوني من بدايتها Bóni ti rí lérí àwọn ọmọ tá a kọ́ kéwú láwọn ọmọ kàlàyé ó tún ní commission lọ́dọ̀ Ọlọ́run lónìí ṣé kò wá tó Allah. ìyẹn ni mo fi dúpẹ́ fọlọ́n. Ẹlẹ́ẹ̀kejì bàbá mufti ọdún أدام الله وياته bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. أدام الله وياته Èmi tí mi jámà kankan mi ò jámà kankan ẹ wá dá mi lóhùn ládùúrú ọ̀nà yìí ẹnìkan lónìí nísìnyí ó ti jẹ owó ẹnìkan 200,000 lónìí tẹ wáyé Allah. wọ́n sì lè lọ bẹ́ẹ̀ tí sọ ní láyé irú yẹn kọ́ mufti yóò wà ẹni wọn nígbà tó dé ẹni sọ ó ti kí mi mú nítò ṣé kọmíṣàn mi ń bẹ ńlẹ̀ o Allah. Ọlọ́run ló máa yẹ ẹ̀dá tẹ múnú rẹ̀ dùn bí Allah. bó bá ku èmi nìkan ẹ múnú mi dùn èyí lè gbàgbé ò nínú history ayé mi Allah. tábà ní nkọ̀tàn ayé mi òní máa dá máàkì lọ́tọ̀ ni Allah. ẹ wá
ilaha illallah bó lò ní ọba ti rí ìran méjì ní bẹnu ayé ńjọ́ tó bá ń ṣe dáadáa Allah. ìdùnnú rẹ ajẹ́bànújẹ́ fáwọn kan ìbànújẹ́ rẹ yóò sì jẹ́ dùnnú fáwọn ẹlòmíì báwa ti rí lónìí tá à ń dunnú jẹ́ bànújẹ́ fáwọn kan ọba tí yóò jẹ́ kí dùnnú tiwa ó jẹ́ bànújẹ́ fáwọn kan sáwa ní dúpẹ́ ni. Lamma nazaritu shuhuni min bidayatiha. ẹ̀yin lẹ jẹ́ kí dùnnú ìbànújẹ́ ọ kọ́ta orí bí rẹ́rìn lórí wa ẹ̀yin lẹ jẹ́. Ila nihayatiha falhamdulillahi. Ila nihayatiha falhamdulillahi. mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá púpọ̀ tí mo bá ní máa dúpẹ́ lọ́wọ́ yín lónìí dọ̀la mi ò lè du tán àmọ́ ta ló ń sábà bí ọ̀nà bàbá Ìmáàmù Gàmbàrí. Ṣéhù. àwọn lẹ́bàá ń dúpẹ́ fún o oṣù bíi mẹ́ta bàbá kọ́ọ̀lù ara wọn máa fi pè mí sí jábà bàbá mo fi títí fún ẹjọ́ tán náà fún 127 mo wà ní airport ṣe ńlá Àbújá ni mo fẹ́ lè yọ tíkẹ́ẹ̀tì mi ń jọ náà Allah. láti 20 tẹ́jọ́ ta ti wá mọ́jọ́ bí oṣù méjì àbí àti mo bá sùn lálẹ́ yìí pé wákàtí 5 ni ó kù o. Allah. ẹ̀sùnbà mi ò já pé Ọlọ́run ìwọ́n tó ń sàṣẹ bàbá mo fi lọ́tọ̀ torí wọ́n lè ṣe tíkẹ́ẹ̀tì lọ́dà mi. bàbá àmọ́ gàbà Ọlọ́run jẹ́ erin yín pẹ́. Àmín. àwọn afáwa tí wọ́n kọ́ wa ń ké wa náà bẹ́ ń kalẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ gbogbo ẹbí ni mo kí o gbogbo ẹ̀yin ìyá gbogbo yín ni mo kí o èyí tó kù nísìnyẹn dákun bàbá bí mo ti mọ ẹgbàá mi bẹ́ẹ̀. Allah. mo kí bàbá Mágàjí ìlú tí mo ń gbé yìí àwọn kan ni wọ́n níbẹ̀ bàbá mi ò ní àpùlọ̀ tí ń bí mo wá dájà lẹ́yìn bí wọ́n sì gbà mí lálẹ́ gbogbo olú mo dúpẹ́ lọ́wọ́ yín o mo kì yín o ẹ wo tàfà alímì má mi lálẹ́ fi gbà mí láyé dúpẹ́ tọ èyí tó kù nísìnyí òun náà ni ìkóná bàbá gbogbo àwọn ọ̀rẹ́ ń bẹ tí wọ́n sìn mí lọ ẹ dákun kí bàbá má bínú látọ̀dọ̀ tèmi owó 100,000 kí bàbá dákun Allahu akbar. inú gbóni ń gbé yín àyẹn dákun kọ́lọ́n jẹ́ ó dọjà Àmín. tọ́ ẹ̀ ní pé ẹnìkan àwọn ọ̀rẹ́ pọ̀ ń bí bismillah àfàwà alhaji wa Muhammad Jamiu Aribidesi wọn ti náwó látàárọ̀ Allahu aláwọn náà kó na bàbá pẹ̀lú 50,000 naira. Allahu akbar. àfàwà Aribidesi mo dúpẹ́ púpọ̀ amariti on kálukú lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo àwọn òbí wọn wò límọ̀ bàbá àfàwà Yaro bàbá Àbèjì bàbá Mufti tẹ̀fẹ́rì náà ni wọ́n ti dé yìí gbogbo ẹ̀yin onítìpà yẹn yán ẹ máa bọ̀ àlùbáríkà ní lọ́dọ̀ bàbá lónìí báyìí gbàdúrà bá ní bàbá ìdájẹ́ ìwọ́nù ìlú yìí lónìí àlùbáríkà ìlú yìí lékún Ayakumullah. gbígbàdúrà ìlú yìí lékún Alhamdulillah. bàbá wa Alhaji wa Ọláìdé láti Kòròdú àfàwà lè sọ̀rọ̀ wọ́n lówó 20,000 naira